abẹ́ lórí tó tún jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ Gani kí ló tún kù tó fẹ́ sọ Mrs. Gani kí ló tún kù tí ó sọ àwọn ọ̀dàlẹ̀ People's Congress ọ̀dàlẹ̀ People's Corruption kí ló tún kù tán fẹ́ sọ ẹni tá a bẹ́ lórí tán tún jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ ẹ jẹ́ lọ gbà fọ́lọ́run kẹ́ ẹ lè nísinmi ẹ jẹ́ lọ gbà fọ́lọ́run kẹ́ ẹ lè ní ìfọ̀kànbalẹ̀ ẹ jẹ́ lọ gbà fọ́lọ́run kẹ́ ẹ bá lè rórun sùn kẹ́ má lẹ́jẹ̀ rúru torí ẹni tí ò bá gbà fọ́lọ́run ìsinmi máa ń jìnnà sírú wọn ni ẹni tí ò bá ti gbà fọ́lọ́run tí ò gbà forí irú wọn máa ń sáré kiri ni wọn á sáré ọ̀dọ̀ òòṣà ọmọ yẹn ti sọ wípé ó ní ọ̀gá yín lè sáré ju rélùwéè lọ oh my God mo dé àjọ̀nú ìbẹ̀rù fún gbogbo OPC àwa ò ní rárá bú fún yín àwa ò dẹ̀ ní bú yín lè bu ara ṣùgbọ́n àá jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé iyì kékeré tó kù lára yín àwa máa bọ́ kúrò pẹ̀lú ìwà burúkú tẹ̀ ń wò ní ilẹ̀ Yorùbá ìwọ mo ti tún kàn sí wọn lọ́wọ́ àṣírí mi ń bẹ ńlẹ̀ rẹpẹtẹ kó má lọ jẹ́ pé inú sẹ́ẹ̀lì lọ̀gá yín máa parí ìrìn àjò ayé ẹ̀ sí ṣe é gbọ́ mi àwọn ìwà aburú tẹ́ ti wù àwọn ọ̀nà tẹ́ ti gbà ọ̀nà tí ọ̀gá yín gbà tó fi kówó jọ àwọn ìyàwó ẹ̀kọ́ bàbá mi ẹ káàtàárọ̀ àwọn ẹ̀mí ẹlẹ́mìí tó ti tọwọ́ ọ̀gá yín bọ́ tẹ́ ẹ bá gbégi ẹ bọ̀wọ́ ẹ wo ojú ọ̀run bó ṣe ṣú dẹ́dẹ́dẹ́ ojú ẹ̀sìn yín lóṣù yẹ ó máa rọ̀ lé yín lórí gbogbo ẹ̀yin ọmọ Gani Adams ojú ẹ̀sìn yín máa rọ̀ ó dẹ̀ máa pa gbogbo yín ó lágbára níbi tẹ́ ẹ báyé jẹ́ dé níbi táyé yín rùn dé ayé yín ò ta sánsán rárá ẹ tún lọ ń gbé ọmọ kékeré ọmọ bíi 7 years tí ò ti dá nǹkan kan mọ̀ ẹ rí pé ayé yín ti lọ nígbà tí ènìyàn bá lọ ta lórí ọlọ ata ẹ sọ pé ẹ fẹ́ tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi Yorùbá lọ́rùn lẹ̀ ẹ sọ pé ẹ fẹ́ tó bẹ́ẹ̀ aláfẹ́fẹ́ ti fẹ́ ìran Yorùbá afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ a ti mọ àwọn tí ń dógun ja ìran Yorùbá a ti mọ àwọn tó jẹ́ pé you're welcome bàbá mi tó ń dógun ja Yorùbá ti mọ̀ afẹ́fẹ́ ti fẹ́ kò síbi tẹ́ ẹ lè sápamọ́ sí mọ́ you're welcome kò síbi tẹ́ ẹ lè sápamọ́ sí mọ́ ó ti wá fi hàn gédégbé ẹni Sunday Igboho ń gbowó fún wa ó ti fi hàn gédégbé àwa tá a dúró ní ọ́ndà ìrù ẹkùn à ń jà pé kí ìran Yorùbá bá lè nísinmi kọjọ́ ọ̀la wa bá lè ládùn kó bá lè lóyin ohun tó ń pè ní ìfọ̀kànbalẹ̀ kó bá lè padà sí ilẹ̀ Yorùbá pé kí eku kó lè máa ké bí eku kí ẹyẹ kó lè máa ké bí ẹyẹ ṣùgbọ́n ẹ̀yin ọmọ OPC Gani ó ti fi hàn pé ìkòkò ọbẹ̀ yín lẹ̀ ń jà fún you want to defend your ìkòkò ọbẹ̀ kì í ṣe Yorùbá èmi lẹ́ ń sọ pé ẹ máa dilẹ̀ ń tẹ́tì pé mi ò gbọ́dọ̀ tẹ bá rí mi ní ayé yín mà wò ó ẹ mà ní làákàyè o ohun tán pè ní làákàyè yìí ó mà jìnnà sí yín o ẹ dẹ̀ torí pé ìrù ẹkùn jáde síta ẹ ya wèrè ìbànújẹ́ kún ọkàn yín ẹ dẹ̀ ní bọ́ nínú ìbànújẹ́ o ẹ torí ìrù ẹkùn ẹ dẹ̀ lùsì fókọ̀sì ẹ mọ tó kàn nínú ayé yín mọ́
ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ṣe pálapàla káàkiri. See all the energy tẹ̀ ń channel láti máa abuse only one person. ẹnẹ kẹ́yìn náà tẹ̀ wọnú igbó kan kárí yín pé ẹgbẹ́ àwọn bandit yẹn síta. Alábàjọ tí kan nínú yín tó fi ń képe ti bàbá Kọ́lá Olóòtú. Mo ṣe wo fídíò bàbá Kọ́lá Olóòtú ni. Bàbá Kọ́lá Olóòtú, ẹ̀yin Ìbàdàn ọ̀rọ̀ ẹnu yín ti pọ̀ jù. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yóò yẹ inú máa bí wọn. Ọ̀rọ̀ ẹnu yín ti pọ̀ jù. Alábàjọ tán fi bẹ̀rẹ̀ sí ń bú ẹ̀yin náà. Ó yẹ ká ẹ ti mọ̀ pé ní táwọn yẹn ó jẹ ìkòkò ọbẹ̀ wọn náà rí pé ìlú ẹkùn wá fọ́. Sunday Igboho olóṣèlú ni, yes we believe. Sunday Igboho tọ́gì olóṣèlú ni, yes. Kí ni Gani ọ̀gá yín o, Mrs. Gani? Kí ló wá dẹ́yìn Jonathan? Kí ló wá dẹ́yìn Obi? Ẹ̀yin tèkó èrò Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́. Tẹ́ ẹ̀ bá lé ọmọ yẹn kúrò lÉkòó, ẹ̀yìn Obi ló wà. Ó wà lára àwọn tó ń kàǹpé pé kí Ìgbò gba Èkó, tó ń gbìmọ̀ bí wọ́n ṣe máa kéjì ilẹ̀ Yorùbá, tá sọ̀rọ̀ rẹ̀ di erìkìnà mọ́ wa lọ́wọ́, tá máa di ẹni tí à ń jí bọ̀ lójoojúmọ́. Kí ló wá dẹ́kọ̀? Kí ló wá dẹ́yìn Obi? Kí ló wá dẹ́yìn Jonathan? Ṣé fámìlì Jonathan ni Jonathan fi fún ní 6 billion? Ṣé fámìlì Jonathan ni Jonathan fi empowerment? Okay, iṣẹ́ wo during the 6 years? Ṣé 6 years ni Jonathan lò? During the 6 years of Jonathan, kí ni iṣẹ́ tí OPC ṣe fún ìran Yorùbá? Ó kàn fi Yorùbá ń gbowó lẹ́yìn Jonathan lọ́ra yìí. Wọ́n kàn gba empowerment lọ́ra yìí ní 25 billion. Empowerment ní 10 billion. Tí a rí ibi tán náà sí. Kí ló wá dẹ́yìn Jonathan? Kí ló wá dẹ́yìn Obi now? 2023. Àwa ní ẹ̀rí lẹ́kìtì ń bíbà yìí nígbà tó pé mítí orí burúkú tó máa ń pè lọ́jọ́ Tuesday yẹ pé gbogbo ọmọ ẹgbẹ́ OPC Obi náà gbẹ́dọ̀ ṣiṣẹ́ fún. Ṣé kìí ṣe gbogbo owó lọ́wọ́ Obi? Ìlú ẹkùn mo ní tá máa ń dárúkọ ẹgbẹ́ tá lè máa pè ní atúnṣe lójú àwọn onírọ́, ìlú ẹkùn ló yẹ ká máa pè bẹ́ẹ̀. Pé ìlú ẹkùn jáde ẹ kábàámọ̀ gbẹ̀yìn pé ẹ bá ti mọ̀ Kẹ́dára fi Sunday Igboho lẹ̀ jẹ́jẹ́ títí ẹ̀. Ẹ bá ti mọ̀ Kẹ́dára fi ìlú ẹkùn lẹ̀ jẹ́jẹ́ títí ẹ̀. Lẹ́wọ́ wá sunkún kiri ìgbélẹ́nu fẹ́ńdọ̀ yín. Ẹ̀yin aláìní tìjú ara Galatia yìí, ẹ̀yin ọmọ ìrankíran yìí. Oore wo ni ẹ̀pá yín ló ṣe ìdí? Oore wo ni gẹ̀gẹ̀ yín ló ṣe ọrùn ilẹ̀ Yorùbá? Ike yín oore wo ló ṣe ilẹ̀ Yorùbá? Aníkẹ́ dárúkọ nǹkan gbòógì tí ọ̀gá yín Gani tó ń kó yín kiri láti gbà tẹ́ ti ajá kí OPC lọ́wọ́ àwọn bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn. Oore kan tẹ́ ẹ ṣe fún ilẹ̀ Yorùbá rí ẹ̀ẹ́dẹ̀ lè rí, torí pé ẹ̀yin gan mọ̀ pé failure ní ẹ̀ ń tan ọmọ Yorùbá ni. Under umbrella of OPC, ọ̀dàlẹ̀ people call confusions. Kẹ́rí pé òjò ń bá mi, ojú ẹ̀ sí yín ti ṣúṣẹ́, ó máa rọ̀ léyìn lórí. Ó máa rọ̀ ẹ̀yin rédèrèdè rádaràda yìí. Ó sọ fún yín, ẹ lọ wo àwọn program tẹ̀ ń ṣe, èpè làwọn èèyàn ń gbé yín ṣẹ́ ń bẹ̀, ìyẹn ni pé ojú Yorùbá ti là. Èpè wọ́n rọ̀jò èpè lé yín lórí ni. Ẹ ṣe mọ̀ pé Gani ló kájú ẹ̀ ń sìn, ìyẹn ní òkèlè kíní ẹ̀kọ́ gèrèwò kíní kan gèrèwò ló kájú ẹ̀, àkàrà gèrèwò ló kájú ẹ̀. Kí Sunday tó dé bíi 5 years ago, níbo lẹ́yìn olórí burúkú ìwà? Níbo lẹ́yìn ọmọ pàpà ńlá gé ọmọ gànfẹ́ yìí, níbo lẹ wà?
ẹ wá ń tẹ́tí àwa ẹ wá ní kí mi ọmọ rìn ní Adó wọ́n á wá yín tì wọ́n á ṣe kí ni wọ́n á wá yín tì wọ́n á wá yín tì ẹgbọ́n mi tó ti sọ pé kọ́mọ onílù ọmọ wọ̀ lórí ẹ má bá mi lọ́ọ̀fọ̀ ẹ má bá mi láìkẹ́ wọ́n ti ń flag program yẹn ẹ má jẹ́ wálẹ̀ ẹ má lọ́ọ̀fọ̀ ẹ má láìkẹ́ kẹ́ lè mọ̀ ìlara à ń ti sọ látijọ́ pé ìlara ni ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olówuyì Kọ́lá Olóòtú sọ ọ̀run rẹ̀ Kọ́lá Olówuyì ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olówuyì sọ àwọn àṣírí tí Sunday Igboho fi lé lọ́wọ́ tó ní kó má sọ síta bọ̀tí nígbà táwọn wèrè jáde síta wọn ní ta ló kọ́ Sunday Igboho níṣẹ́ ìmíì nínú wọn ó ń já báàgì gbà lábẹ́ bíríìjì lóṣòdì ni kó tó lọ jọyìn abẹ́ bíríìjì yẹn ni Gàrí ti lọ rí wọn papọ̀ tó fi lọ gba ìjọba lọ́wọ́ àwọn bàbá oníbàbá tó fi lọ gba OPC lọ́wọ́ bàbá wọn oníbàbá àwọn tí Sunday Igboho ń kó káàkiri àwọn ọlọ́pàá tó yanrantí àwọn àmì tó yanrantí that they train not local one training international tó wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá lẹ́wà ní kúrúùtù ní ta ló kọ́ níṣẹ́ ogun jà ẹ̀yin tẹ́lẹ̀ kọ́ṣẹ́ ogun ta ni tíṣà yín ta ló ṣe ibi tí Gani ti ń fagi ní Ìtìrẹ́ ròdù ló ti kọ́ṣẹ́ ogun ara ló máa pa gbogbo yín gbẹ̀yìn gbogbo ẹ̀yin kẹ́ńtẹ́ bá ti sọ pé ẹ̀ní jẹ́ kí ìran Yorùbá oníṣìírí ara la máa rán sí yín ìbínú a máa rọ̀ bí òjò lé yín lórí ni ẹ ti tíná ẹ ti dẹni àná ológo àná ni yín afẹ́fẹ́ ti fẹ́ ìran ọmọ Yorùbá ti mọ̀ pé ààrẹ tá a ní Aríkúyẹrí ni ààrẹ Ọ̀yọ́ Aríkúyẹrí ni tó tún lọ gbé OPC ilé agbára tó dàrú tó lọ àwọn bàbá oníbàbá tán dá ẹjá béèrè lọ́wọ́ wọn majority of them ká ṣe kí ni ká béèrè lọ́wọ́ wọn gbogbo nǹkan ló ní tẹ́nìyàn bá kọ́lé ẹni tó máa kọ́lé ó lè rèdí tó fi kọ́lé wípé kóun lè ríbi sùn sí bóyá òjò ń rọ̀ ni kóun lè ríbi sá sí ẹni tó ra mọ́tò he have a purpose he have a reason tó fi ra mọ́tò tó rà tí ènìyàn bá dẹ̀ máa dá ẹgbẹ́ lẹ̀ ó gbọ́dọ̀ ní purpose and vision ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ Gani kí ni purpose tó fi dá OPC lẹ̀ kò lè mọ̀ torí pé kò sí ńbẹ̀ nígbà tá ń dá OPC lẹ̀ Gani ó hijack OPC lọ́wọ́ àwọn bàbá oníbàbá ni àwọn bàbá tó ní kò mọ èrè ìdí tó fi dá OPC lẹ̀ ó kàn máa kó àwọn tọ́gì kan wọ́n máa jó ìjàngbara tàfẹ́jà ajáyé làwà ìjọ wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ níbi tí mo ti mọ̀ pé failure ní gbogbo yín látòkè désàlẹ̀ ọ̀rọ̀ Yorùbá ṣe wọ́n lé orílẹ̀-èdè tí ń bàjẹ́ tí ìkan nínú wọn ti sọ pé kò tí ì sí ogun nílẹ̀ Yorùbá Kwara State dẹ̀ ń tú àwọn ọmọ Yorùbá tó dẹ̀ wà ń bẹ̀ òde rórùn sùn ọ̀rọ̀ wọn di ilé ògbà ọ̀nà ògbà tí ṣe wé àràgbà ìkan nínú wọn dẹ̀ jáde síta pé kò tí ì sógun nílẹ̀ Yorùbá kẹ́ ẹ lè mọ̀ pé ẹni àná ni wọ́n kẹ́ ẹ lè mọ̀ pé ayé wọn ti yọ́jò bí táyà mọ́tò ẹ jẹ ju ìyà tí táyà mọ́tò ń jẹ lórí ọ̀rọ̀ ìlú ẹkùn àṣírí yín ti tú ìlú ẹkùn dé ìbànújẹ́ wọnú ayé Gani lọ ìlú ẹkùn dé àìnífọ̀kànbalẹ̀ wọnú ẹgbẹ́ OPC Gani ìlú ẹkùn dé ó di ìjáyà fún Gani Adams kò rórùn sùn kò dẹ̀ lè rórùn oníbàjẹ́ abatẹnijẹ́ onílara yìí nísìmí ẹ lè nísìmí àyàfi tí ò bá jẹ́ pé Yorùbá ló lò tó fi gòkè àyàfi tí ò bá jẹ́ jìbìtì ló lò tó fi gòkè
you hijack what did not belong to your fathers. Ara tó dá ní Arigidi èmi ti tún gbọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Gani ti pín Arigidi sí méjì. Kó jáde síta kó wá debunk ẹ̀. Ara tó dá àwọn ẹ̀mí tó fi ṣòfò àtẹlẹ́ tó sì wà ní mọ́ṣúárì àwa ẹ̀ ti tún gbọ́. Kó lè mọ̀ pé àwa ń wádìí ẹ̀ dáadáa pé ọmọ àlè Yorùbá kan bẹ́lẹ̀ ni ẹ́. Ló fi jẹ́ pé ìdí mọ̀dàrú and I pity those people tán tẹ̀lé ẹ lẹ́yìn. Nígbà tó bá bẹ̀rẹ̀ sí jẹ̀yà yẹ àwọn náà jẹ nínú ẹ̀ torí Yorùbá ní pé ẹni tó gbépo lájà kì í ṣolè bí kò ṣe pé ẹni tó gbà á. Ẹni gbépo lájà àwọn àgbàjọ àwọn àná sọ bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣolè ṣùgbọ́n ẹni tó gba ipò lẹ̀ ó lè ní. Let me tell you one thing. Ìṣẹ̀dá àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn àtàwọn bàbá kan sọ bá mi sọ̀rọ̀ léèní. Bàbá yẹn débi kó dẹ̀ bú sẹ́kún. Olóhùn ńlá la rí bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn tó ń bá òun sọ̀rọ̀ lójú ìran. Bàbá yẹn lóhùn bá mọ́ tó bá jẹ́ pé òun mọ̀ pé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ pé òun bá ti gbàdúrà sọ Lódùmarè kó Lódùmarè máa mẹ́mí lọ kó má ṣojú òun. Pé ń táwọn ti rí tó máa ṣẹlẹ̀ rèé. Nígbà tó ti lè àná June 12 làwọn ti mọ̀ pé àwọn ará bíbá ẹ̀mẹ́yẹ bò lápò ni. Pé àwọn imú ìlú níkà tí ò jẹ́ kán gbóòórùn àṣebí. Bàbá yẹn ní àwọn 5 náà pé Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn mi ò ní dárúkọ ilé tánà pé bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn sí tó ti lọ ṣe mítì yẹn. Pé ọmọ tẹ́ni tí ìwọ̀ràn kankan mọ́kàn fi jẹ́ youth leader yìí. Pé ọkàn wọn ò tú pẹ̀lú ẹ̀. Wọ́n ní bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn rárá. Pé ìkan nínú wọn sọ wíṣẹ́ torí pé ó wá ní state yẹn Ondo state. Ṣé mo pé during that time there is nothing like Ekiti state. Wọ́n ti create Ekiti state. Wọ́n ní bàbá ní rárá. Pé nǹkan rì sí ìyẹ lára ẹni. Wọ́n wádìí ẹ̀ dáadáa kán mọ̀ pé ọmọ tápà lè ń pè ní. Wọ́n wádìí ẹ̀ dáadáa kán mọ̀ pé ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni. Ọ̀tọ̀ lèèyàn kó ló fẹ́ wọnú ẹgbẹ́ kó jẹ́ pé mission tí ẹgbẹ́ yẹn ní kọ́ ló gbé wọlé. Ẹ gbọ́ mi bí. Wọ́kọ̀ ọ̀tọ̀ ni o. Kéèyàn kó lé àmúdẹ̀ láìkẹ́ ẹgbẹ́ mo fẹ́ wọ̀ kó má jẹ́ fíṣàn tí ẹgbẹ́ yẹn ní gẹ́gẹ́ ló wà lọ́kàn onítọ̀hún. Láì mọ̀ pé fíṣàn tó wà nù Gani bó ṣe máa rọ àwọn bàbá yẹn sókè sẹ́yìn tó náà máa di bílíọ̀nìà lótorí ẹ̀ wọnú ẹgbẹ́. Ẹja wo ìgbà wo ni fashion bẹ̀rẹ̀ ló ṣẹ́yọ nínú OPC. Ìgbà wo náà dá OPC lẹ̀. Ẹni bá mọ̀ kó bá mi kọ sí comment section. Wọ́n dá OPC lẹ̀ ní 1994. Ìgbà wo lọmọ burúkú bẹ̀rẹ̀ tó ń ro àlàáfíà inú OPC gudugudu tí ò jẹ́ kó ní ìsinmi mọ́. Tó fi gbọ̀ngbọ̀nra ti ara ẹ̀ tó fi dáhùn tó dára tó fi bàjẹ́ máwọn bàbá yẹn lọ́wọ́. Bàbá yẹn ní nígbà tí Sunday Igboho tó jáde síta tó tún gbógun tì í pé wọ́n á ní ṣé kìí ṣe nǹkan tí ọmọ yìí ṣe fún Fẹ́dí Fáṣẹ̀hùn ló tún fẹ́ ṣe fún Sunday Igboho yìí. Gani Ọlọ́run ò ní fún ẹ ṣe. Ó tí ẹ lè succeed wo wọ́n máa ń pe kinní kan ní tábà lọ́dọ̀ wa àwọn kan máa pè ní agíra. Sunday Igboho máa fi ẹbí gbà téèyàn bá fi tábà ní á fi ẹbí gbà téèyàn bá fi tábà ní. Tí o gbọ́ mi ohun tó ṣe fún bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn o ò lè ṣe fún Sunday Igboho. You want everybody to bow for you. Ọmọ tápà lè pé you are not a Yoruba, you know, but you o fẹ́ domi àlàáfíà yẹn lẹ̀ Yorùbá rú. Òun náà fi wọ́n wá ní kí ló lè ń bẹ̀. Àwọn ẹgbẹ́ kan ti wà kan tó dá OPC kí àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn tó dá OPC lẹ̀. Àgbẹ̀kọ̀yà ò àtáàkì àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn gbà yẹn lọ. Wọ́n àtáàkì wọn, they embrace them. Abẹ́ ẹ̀mọ yí àtọ́ ti dá Àgbẹ̀kọ̀yà ni tí Àgbẹ̀kọ̀yà ti wà
wọn àti bí ya Gani láre gidi nígbà tá Àgbẹ̀kọ̀yà ti wà. nígbà tó dẹ̀dá OPC lẹ̀ àwọn bàbá yẹ wọ́n ṣe kí ni wọ́n embrace ẹ̀ tó ń dá OPC lẹ̀ wọ́n embrace ẹ̀ pé kánì kápọ̀ yìí yẹni ṣùgbọ́n onílara yóò gbẹ́ o onílara àjòjì tí ń tẹ̀lé bàṣubàṣu onílara ò gbà ó lọ kọ́ àwọn ẹ̀hànnà tẹ́ bá dẹ̀ wo gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn wọn ní bíbí ire wọn ní bíbí ire wọn dẹ̀ lé ní wọ́n ní nǹkan pé bàbá ẹ̀ máa ń jí ewúrẹ́ ni ní ọdẹ òmu mi ò fẹ́ dárúkọ ẹ̀ lálẹ́ yìí bàbá ẹ̀ máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu kó jáde síta kó sọ pé irọ́ ni pé kò rí bẹ́ẹ̀ tí ẹ̀rí dẹ̀ tún wà dáadáa ọmọ bàbá eléwúrẹ́ jíjí olè ń kó olè jọ ọ̀daràn ń kó ọ̀daràn jọ majority àwọn tẹ̀ ń wò tó ń wọ agbádá funfun pẹ̀lú ẹ̀yẹ wọ́n ń já báàgì ní Òṣòdì ní abúlé Ẹ̀gbá ní Ọjọ́ta ní Mùṣín ní Láwánsìn àtọ́jú Ẹlẹ́gbà wọ́n ń já kíní kan wọ́n gùdù ní báàgì nínú báàgì jíjá òun ló fi rọ̀ wọ́n lọ́rùn láti ajá kí ẹgbẹ́ yẹn mọ́ àwọn bàbá yẹn lọ́wọ́ wọ́n wá jáde síta ṣé rí bàbá mi ọ̀nà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ẹ kò ní tìyín gba àkókò ìké gbogbo ẹ̀yin ọba gidi ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ojúlówó ọba nìyí sáà tí Gani bá nawọ́ sí yín tẹ́ ẹ bá gba ọwọ́ yẹ àbùkù Yorùbá lẹ́ẹ̀ta o tó bá nawọ́ sí yín ọ̀pá tó wà lórí yín ẹ fọmọ lórí ẹ jẹ́ kó mọ̀ pé ọmọ àjòjì ni kì í ṣe ara wa nílẹ̀ Yorùbá we must not allow it to disgrace our culture anymore our symbol wèrè kan jáde síta ó ní ṣe ẹ̀rí bí ààrẹ ṣe rìn yẹn ó ń gbógo Yorùbá ga ni wèrè ní ògo Yorùbá wo ló ń gbéga wèrè ni wà tọ́gá ẹ wèrè àwọn ọba ilẹ̀ Yorùbá ni symbol ilẹ̀ Yorùbá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ẹrú Aláàfin Ọ̀yọ́ ni orú bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe wà ní Brazil etí ibodè ìlú ló yẹ kó wà kó máa òjò ń rọ̀ ni kó máa pa ń bẹ̀ ó ti àti mọ lára ẹni tó wọ aṣọ tútù láti Ọ̀wọ̀ tó wọ̀ lọ sẹ́kọ̀ọ́ tó bá wà nínú òjò fún 1 hour kò lè ní ìfẹ́ tì lára ẹ̀ náà ẹni kúre èmi lẹ́ ń tẹ́tì èmi ẹlẹ́fẹ́ pa ní ògo ẹ lè rí ní ògo yẹn pa ẹni ẹ̀ ń bínú ìrù ẹkùn tó ti dé ẹ mọ̀ pé ẹni bá ń bínú ìrù ẹkùn náà gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ń bínú ẹ̀ ó ń bínú ọmọdé ó ń bínú àgbà ó ń bínú ọkùnrin ó ń bínú obìnrin ó ń bínú oyún inú gan irú ẹni bẹ́ẹ̀ gbogbo àtọyún inú àtọmọdé ló máa gbé ṣépè ẹ ní nísìmí ẹ tẹ̀lé ẹ̀yin gan tẹ gbàdúrà kẹ́ nísìmí torí ẹ wùwà tẹ máa fi nísìmí ẹ wùwà tẹ máa fi nísìmí ẹ jáde síta Sunday Igboho sọ̀rọ̀ sí yín Sunday Igboho ṣe anything fún yín ó ń ṣe content creator ni he did not know about security ẹ̀yin tẹ́ dẹ̀ mọ̀ nípa security láti bí ọdún bí 5 ọdún bí 6 ẹ jáde síta lẹ́tà lẹ́ ń kọ kiri please ẹ̀yin journalist ẹ lọ sọ́dọ̀ àwọn gómìnà yẹ kẹ́ ẹ béèrè contest tó wà nù lẹ́tà yẹ ṣe mọ̀ pé ọmọ ẹ̀kan sọ wípé ṣé gómìnà gbé ṣé wọ́n allocate owó fún Ìbà Gani ni wèrè olè ìbámi kó lè mọ olè bámi kó lè mọ Gani Adams rè ó àtàwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ OPC olè security force ló ń wá olè òun ló fi gbógun ti bàbá oníbàbá òun ló fi gbógun ti bàbá oníbàbá ẹgbọ́n ta ní ọ̀dàlẹ̀ ta ló lè ta ló ń ṣe dírámà ó ní èmi ni mo ṣe kíní kan níbi kan nígbà tí wọ́n dé
tẹ́ndé mi ti yẹ wọn à jẹ́ kí n sọ̀rọ̀ nígbà táwọn yẹn ti mọ̀ pé òun ṣara wa àwọn tó dẹ̀ ń tẹ̀lé ẹ lẹ́yìn àwọn tó dẹ̀ pé kíní náà ń lù tẹ́lẹ̀ kánjá báàgì lábẹ́ bíríìjì ni wọ́n tẹ́lẹ̀ tó dẹ̀ tí wọ́n lórí ọ̀fẹ́ àtijọ́ yẹn tẹ́ ajá kí ọ́fíìsì máwọn bàbá yẹn lọ́wọ́ tó wá dáṣọ wáìtì sí wọn lọ́rùn wọ́n máa jíjó wèrè kiri ara ló máa pa gbogbo yín dànù ìmílẹ̀ ń tẹ́tì pé kémi má rìn pé tẹ́ ẹ bá mú mi Adó Èkìtì mo wà o Adó Èkìtì ni mo wà ẹ mọ̀ pé Èkìtì ò gbàgbàkúgbà ẹ mọ̀ pé ẹ máa ṣòfò tọmọtọmọ ni ilẹ̀ Yorùbá gan máa mú yín torí ẹ jà fún ìran Yorùbá àpò ara yín lẹ̀ ń jà fún ẹ béèrè lọ́wọ́ Gani kọ́pìnì wo ló ní ààrẹ Ìbà Gani Adam Foundation Ọlọ́run bọ́bọ́ ti gbá àwọn ọmọ Yorùbá jìnnà l'Amẹ́ríkà ní London ṣé mi náà ò ní lọ dá kan lẹ́yìn sí owó òtútù owó gbogbo ẹ̀ kó fún a wá sọ fún yín pé òun gbogbo òun ṣe gbá òun ṣe kòkó bàbá aṣáṣùn ẹni tó jẹ́ wípé kò lè dápa ẹdìyẹ ẹgbọ́n tí ọmọkùnrin yẹn sọ ó lé ó sáré ju rélùwéè lọ eré burúkú náà ló bá kò lọ́wọ́ pẹ̀lú aṣọ tútù eré burúkú ẹ wá fira yín wé Sunday Igboho ọ̀gá ni Sunday Igboho fún yín o bàbá ni fádà fọmọ ìṣó bí gbogbo yín ṣe jáde síta yìí bí gbogbo yín bẹ̀rù Sunday Igboho ẹ̀mí yìí àwọn ọmọ ẹrú kú Gani tó ń jáde lórí àwọn ojó Gani tó ń jáde everyday eléyìí tó pa mí lẹ́rìí jù ní bàbá tó jẹ́ pé etí ẹ̀ ló gbé bìlà dúró ó mà ṣe o ìjọ wo lẹ fẹ́ bọ́ nínú eléyìí ẹ wò báyé yín ṣe dà torí ìrù ẹkùn tó ti dé tọ́lọ́nà ọba mi ti stamp ó ti dé mẹ́ kí n tó máa lọ mo fi àkókò yìí pé bàbá wa Ọ̀ṣínbọ̀tẹ̀ president Oòduà People's Congress authentic tí ọmọ Yorùbá fòǹtẹ̀lù àti bàbá wa Rasaq Arógundádé orúkọ bàbá kẹta yẹn ní níwẹ̀rà reform mi ò mọ̀ yín mi ò mọ orúkọ yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹ ẹ pè mà pọ̀ ẹ porí pọ̀ Yorùbá want to see you together kẹ́ ẹ lé ọmọ àjòjì tó ń lo ògo tó fẹ́ máa lo ògo wa yìí èyí tó ń lò nínú ògo Yorùbá ó tó gẹ́ ẹ jẹ́ àdá padà sínú pẹ́ ẹ̀yin ará Èkó tẹ́ ẹ̀ ń wo Gani níran ó máa jẹ́ kọ́mọ Ìgbò gba ilẹ̀ yín o torí olórí burúkú ni àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn àwọn ọmọ akótilétà ni wọ́n àwọn arúgbó ọmọ àwọn ìlú kówókówó ni òjò pé wé kókò bó bá lè yá bó ya ni ó yẹ kẹ́ ẹ ti mọ ìlú tán lù tẹ́lẹ̀ pé bámúbámú làwọn yó àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ má jágbà fún wọn o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àní dààmú àwọn ọ̀tá wa ló máa dààmú Ìrù Ẹkùn dé please join Ìrù Ẹkùn tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ọ̀dọ́ ni ẹ́ àwọn àgbájọ wọn àná wọn ní ọ̀dọ́ ìlú òun lágbára ìlú mo pe nọ́mbà yẹn lánàá and I will continue kọ́ ẹgbẹ́ ọmọ Yorùbá ti là ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ ti mọ̀ àfi tá a bá máa tanra wa pé wọ́n jáde sí Ọlá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ẹ gbọ́ pé bàbá yẹn fìyàn joyè nígbà tí bàbá wa Ààrẹ Akíntọ́lá Samuel Akíntọ́lá ṣé ẹ gbọ́ pé bàbá yẹn ó fìyàn jẹ oyè ìlòkulò là ń lo aṣọ tí ò bá jẹ́ pé ènìyàn fowó rà nígbà tí ilẹ̀ Yorùbá ò ṣe tí ìṣọmọ Yorùbá ó wá kúkú fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú a mú wọn láti òru òyìnbó a la oyè mọ́ wọn lọ́rùn ó mọ̀ pé tán bá fún ọ ní $20,000 tó ń bá ṣe pé ẹ̀yin ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá ẹ pé àwọn coordinator yìí àwọn commander lójoojúmọ́
ní èrò ẹkùn gbòòrò sí ní tó ń bí wọn nínú nìyẹn. Wọn àdẹlẹ mọdé àbáyọ nígbà tó ju ọmọ Yorùbá ti là. Ẹ pé àwọn kọmándà yìí, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti Èkìtì wá bíbá yìí, Èkìtì kété, ẹ má bá mi gbọ́ dáadáa o. Nọ́mbà Kútọ̀nù lélẹ́yìí